draw láti bí yìí ni ibi àlàfo tó wà láàrin icon tó ń yí àti gift ibẹ̀ ni withdrawal wà tẹ́lẹ̀. So tẹ́ bá ti claim coin yín bí ẹ start farming padà kó bẹ̀rẹ̀ iṣẹ́, then immediately tẹ́ ti claim yẹn ẹ wo bí fortune yìí ẹ rí i pé nọ́mbà kan ti wà lórí ẹ̀, ó ń sọ fún yín pé iye ìgbà tẹ́ lè spin ẹ tẹ̀, tó bá ti load ẹ spin. Tó bá ti ṣe ẹ̀tún tẹ̀ lẹ́ẹ̀kejì ẹ rí i pé iye tẹ́ lè spin yẹn ó wà lókè lọ́wọ́ òsì yín bí. So ẹ ti rí bẹ́ẹ̀ ṣe máa spin ẹ̀ títí tẹ́ máa ṣe spin iye tó bá fún yín tán nìyẹn. Now ibi kan ni mo fẹ́ ká lọ. So tẹ́ bá ẹ wá sí profile yín, tẹ́ bá wá sí profile ìyẹn níbi tí bèbí wà lókè. So ibi profile yìí ẹ máa set up gbogbo eléyìí, Gmail yín, age, gender, ó ti yé yín, ẹ máa set up ẹ̀. Tẹ́ bá ti set up ẹ̀ tán ẹ ṣẹ́ wá bọ́ sí withdraw. Ibi ni withdraw wà. So tẹ́ bá ti tẹ withdraw yẹn òun máa sọ fún yín pé ó máa ní pé kẹ́ ṣe withdraw condition. Only you must have at least 3 friends. You can withdraw no more than 10% of your current balance. Withdrawal are possible once every 24 hours. You must confirm the receipt of Simple Coin in the Simple app. Ẹ má gbàgbé pé exchange kan ló ní coin eléyìí. So ó lówó lórí already why because coin ni exchange ni. So tẹ́ bá ti ṣe ẹ tẹ continue. Tẹ́ bá meet up gbogbo criteria yẹn ẹ máa wá síbi max ẹ tẹ max. Tẹ́ bá ti tẹ max so 10% iye tí mo ní ń bẹ̀ 1 million plus òun ni 136,000 ẹ tẹ withdraw. Tẹ́ bá ti tẹ ṣẹ̀rí bó ti tẹ success. So tẹ́ bá ti ní app Simple app exchange wọn yẹn lọ́wọ́ ẹ kàn tẹ got it, ó máa gbé mi lọ sí orí exchange app wọn yẹn. So orí exchange wọn ló ń load lọ́wọ́ nsìn, exchange yẹn ló ń load. Then ó ní kẹ́ fi pin yín sí, ẹ fi pin yín ẹ fi sí ibẹ̀. Either pin yín or kí ló ń pè fingerprint tẹ́ ti ṣe òun ló máa lò, ó máa load ẹ̀jẹ̀ báyìí. Iye tí mo withdraw lẹ́ẹ̀kan bẹ̀ yẹn òun ni. So ẹ kàn gbà iye tí mo ti withdraw so far ni 3 million plus tí mo ti withdraw so far òun ni, kò jù bẹ́ẹ̀ lọ. So tẹ́ bá ti rí ẹ tètè lọ ṣe, ó ti yé wa, ẹ má gbàgbé o. Now tẹ́ bá ti wá gba withdrawal yẹn tán ẹ padà sí orí dashboard yín bí ẹ wá ṣe kí ni ẹ wá gba iye tap tẹ́ ti ní, iye coin tẹ́ ti ní láti tap ẹ tẹ auto click yín ó máa gbà lọ fún rẹ̀. So ìyẹn ni nǹkan tẹ́ tún ní láti ṣe. So ẹ lọ fi ra any card tẹ́ bá ti rí ń bẹ̀ a lọ máa rà. Ẹ lè fi gbogbo owó yẹn kẹ́ fi rà. Iye tó bá ẹ bá fi rà ó máa double iye tó ń wọlé fún yín. Bẹ́ẹ̀ ṣe rà òun ni mò ń fi hàn yín yẹn o. Àwọn bíi pọ́pù yẹn òun lẹ máa tẹ̀. Bíi pọ́pù yẹn lẹ máa tẹ̀. Ẹ ti rí. So ẹ ṣe máa rà nìyẹn.